Ló ní àwọn àkíyèsí kan tẹ́ rí nípa olóògbé olóyè M.K.O Abiola ń gbà yẹn tó jẹ́ pé àwọn èèyàn tí wọn ò súnmọ́ wọn tí wọn ò rí bóyá ìhùwàsí àbí àwọn nǹkan tí wọ́n sọ fún yín nípa ara wọn tàbí nípa ìṣàkóso ilẹ̀ Nàìjíríà. Àsìkò tí mo fi súnmọ́ olóògbé M.K.O Abiola sí ìgbà tí àdánwò dé, àsìkò péréte ni mo fi mọ̀ wọ́n. Àsìkò yẹn náà lèmi náà tó dictate pé àṣẹ ni ire ni ẹni yìí. Àsìkò táwọn study èmi náà tán ṣẹ̀ṣẹ̀ develop special interest on me níṣòro dé. So àwọn tí ń gbádùn mi gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá èèyàn sí èèyàn, èmi ni mi tí ì gbádùn wọn. Mi tí ì rí wọ́n ti ń gbé nǹkan lẹ̀ láti ní kí n gbádùn wọn, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ jẹ́ kó lè continue mi rí. Ṣùgbọ́n níwọ̀n bá àsìkò tí mo mọ̀ wọ́n pẹ̀lú ọ̀rọ̀ táwọn máa ń sọ jáde lẹ́nu fún mi, èmi àtàwọn nìkan máa ń wà nínú sitting room bí sitting room ṣe tóbi tó. Sitting room wọn tó gbónú lé mi ní ká já gbogbo ẹ̀ pọ̀ from wall to wall. Ó tẹ̀ tó gùn jù lọ. So tí wọ́n fi ṣe sitting room. Ìwé tí wọ́n fi ṣe sitting room ó fẹ́ tó a plot. Wọ́n bá ní sitting room, èmi àti wọn nìkan a lè jókòó 2 hours. Àwọn èrò ti sùn lọ rẹpẹtẹ ní lobby room tó ń ra èrè wọn. Heart discussion náà máa bá mi sọ. Bí ẹni tó ti sọnù tán rí he náà ṣe grip mi. Ó yẹ kí n fi mọ̀ pé èèyàn dáadáa ni wọ́n. Ìyẹn mo sọ pé Ọlọ́run owú lọ́lọ́run. Èyàn ò lè wà kí tiẹ̀ má bá láyé. Èyàn ò lè wà kó má ní àṣìṣe ibi tí wọ́n bá kù sí. Kí wọ́n ṣáà ti rí pé percentage on mark bá ṣe ń gbà lọ́dọ̀ tíṣà bẹ́ẹ̀ náà là ń gbà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀rí ọkàn wa dẹ̀ ní that particular mark máa jẹ́. Ǹjẹ́ ni mo ṣe rere bí? Your conscience will tell you pé I have a past one with Almighty God. Tó yẹ pé bọ́lá ń ṣe tó sínú Quran, tó tó sínú Bible, tó tó sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe wa. Ẹ̀rí ọkàn ẹ ló lè dẹ lẹ́jọ́ kìí ṣe ẹjọ́ tí ara ayé bá dẹ. Ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí ó fún olóògbé olóyè M.K.O Abiola ní àmì ẹ̀yẹ ọjọ́ kúlà àdèrè GCFR. Ǹjẹ́ a lè gbóṣùbà fún ìjọba ilẹ̀ Nàìjíríà pé wọ́n ti ṣe ẹ̀tọ́ tó yẹ, ẹ̀tọ́ tó ga jù tí wọ́n lè ṣe fún olóògbé M.K.O Abiola pé wọ́n ti ṣe fún? Wọ́n ti ṣe o. Wọ́n ti ṣe. Èmi délé tó fún my friend Chief Leko Alabi. Every June 12, a máa ń ṣe get together programs. Wọ́n ní kí n sọ̀rọ̀ níjọ́ yẹn, ìdẹ̀ sọ. Mo ní a dúpẹ́ lọ́wọ́ Buhari, ó kù ní ìbọn ró. Number 1, pictures tó máa ń tò tẹ́ bá wọ governor's office, ẹ̀rí wọn á tò àwọn past governors. Tẹ́ bá wọ commissioner's office, ẹ̀rí wọn á tò past commissioners. Tẹ́ bá wọ minister office, ẹ̀rí wọn á tò past ministers. Mo ní kàn lọ tò picture M.K.O sí office president náà kọ́ wà pé between this year and that 4 years gbòòlò. Gbogbo salary and allowances tó yẹ kán fún àwọn family ẹ̀. Ìrìn àjò tó wá mú rìn láti ìgbà tán incarcerated sínú detention room, wọ́n wá san extra code kan san fún. Ìrìn àjò tán tún mú rìn kí wọ́n tó ṣe wá declare as a president, kan san extra code kan san fún àwọn family ẹ̀. Ìgbà yẹn náà tó ṣe pé ní ìjọba Nàìjíríà máa tó rójú ló máa tó ráyè. Gẹ́gẹ́ bí òfin Ọlọ́run. Tó bá ti ṣe number 1, Ọlọ́run lè dáríjì Nigerians because wọ́n dáràn ẹ̀ sí ọ̀run Nàìjíríà ni. Gbogbo àwọn tó dẹ̀ ń débẹ̀ lẹ́yìn ìgbà náà bóyá ká sọ pé wọn ò mọ Ọlọ́run. Torí irú èmi ní former president bàbá wa Ọbásanjọ́ kọ́lọ́run bá wa dẹ́mi wọn sí kó yẹ kán gùn lẹ́mìí sí.
kán lè realize ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀, kán lè tọrọ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run tó ẹ̀ṣẹ̀ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ṣàṣìṣe tí ò dẹ̀ tó dẹ̀ get me sọ pé your conscience will tell you. Bẹ́ẹ̀ni. As I see you that you wear a white shirt and black trouser, black shoe. But nǹkan tó wà ní ẹ̀yìn black trouser yẹn mi mọ̀. Bóyá o ṣe dye trouser yẹn from white to black kó tó jáde ńlé ni, you are the one knew about it. Nǹkan tẹ́ sọ jáde lẹ́nu, àmọ́ nǹkan tó kù sínú. Ó yẹ kó mọ̀ pé kí bàbá wa Ọbásanjọ́ mọ̀ pé slot ti Abiola lòun lò. The consideration pé kí la fẹ́ fi tu Yorùbá nínú. Kí ni a fẹ́ fi tu Yorùbá nínú? Torí ìjọba Nàìjíríà báwo ni kí n ṣe pé wọ́n rẹ́ ọmọ Yorùbá jẹ. Wọ́n rẹ́ wa jẹ. Náà ṣe mo ṣe ń pe ìjọba Ọbásanjọ́ ní selection not election. Selection ni. Selection president. Ọ̀pọ̀ àwọn èèyàn wò ń gbà yín pé tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe fún olóyè M.K.O Abiola bóyá consideration tẹ̀ ń sọ nítorí pé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wá láti ìpínlẹ̀ Ògùn. Láti Abẹ́òkúta. Now ìgbà yẹn tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe kí ló dé táwọn èèyàn ò support olóyè Olúfàlàní. Ẹ ṣe bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ ṣe ẹ má yẹ ká gbàgbé pé Yorùbá ní bàbá wa Ọbásanjọ́ o wọ́n entitled sí o wọ́n dẹ̀ tún wá láti Abẹ́òkúta mímọ́ lọ́lọ́run fẹ́ wọ́n ṣe dáradára ibi tí wọ́n ti ń realize àṣìṣe wọn ni torí ẹ mọ̀ pé tí wọ́n bá fẹ́ ṣe the re-election Yorùbá ò ní wọlé Northern ló máa wọlé gẹ́gẹ́ mọ́ ṣe tò ìjọba Nàìjíríà sílẹ̀ ara rẹ̀ jẹ́ ni ẹ rí pé wọ́n rẹwà jẹ títí wọ́n rẹwà jẹ dé Kwara and Kogi state Yorùbá ló ní through the map of Nigeria táwa gbọ́njúmọ̀ ẹ bá ń sọ̀rọ̀ Kwara you know, Kwara was both Kogi ní Kwara but now Kwara and Kogi state ó sì wà náà da Yorùbá náà ó sì wà náà Yorùbá dẹ̀ náà ń sọ bẹ́ẹ̀ ní Kwara and Kogi state lénìí ní Kwara nìkan ṣo at least 80% Yorùbá ní Kogi ẹ jẹ́ ká sọ pé 60% Yorùbá. Àwọn okun. So kí ló fà tí wọ́n fi lè tú wọ mọ́ ara wọn pé Northern ni. North Central. Kò yẹ kó rí bẹ́ẹ̀. It can never be a North Central. Wọ́n bá fẹ́ yan North Central. Niger state ló jẹ́ báńdì wọn ló yẹ kó lò fún náà. Ṣé mọ̀ ìwọ̀n Ọlọ́run wà lókè? Adẹ̀ nígbàgbọ́ pé tí generation ò bá lè gbà àwọn generation tó ń bọ̀ máa gbà in amicable way. Reason ni pé they are very religious ní northern region. Àtàwọn tó ń ṣe Christian àti tó ń ṣe Islamic they are religious. Ọlọ́run wá ṣe àwọn ọmọ wọn ti wá ń kàwé. Àwọn ọmọ wọn lọ́kàn máa dé pé yẹn jọ́kan máa sọ pé this is cheating. Return the Kwara and Kogi for Western region. Tí ó yẹ pé friendly náà máa fi jẹ́ tí ò ní mú wọ́ lọ. Ẹ mọ̀ pàwọ́ Yorùbá I love peace. Torí tí ẹ pa love peace irú nǹkan tó ṣẹlẹ̀ ní àsìkò M.K.O Abiola ibẹ̀ ni Yorùbá nation bá ti dá wà ìbádé wọ́ rẹpẹtẹ. Bẹ̀rẹ̀ ọkàn tí wọn náà jẹ́ wọn náà ṣe compensate wa with bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́. Ìyẹn mo sọ pé wọ́n ronú padà ń bẹ̀ yẹn. So wípé wọ́n tún wá gbé lọ sábẹ́kúta. Ẹ rí pé Ondo State ní Fálàyé ti wá wọ́n gbé lọ. Ẹ rí pé ìgbà tó kọ́ ṣẹlẹ̀ wọ́n fi Ṣónẹ́kàn. Ara compensation náà sì ní pé consideration lélẹ́yìí ẹ̀rí ọkàn. Nígbà tó wá máa tún gbé tó máa gbé lọ fún election nígbà tó lọ ń bá Ṣẹ́gun Àbáṣà wọ́n tún gbé fún Abẹ́òkúta padà. Ìyẹn ni mo ṣe ń fi gbogbo ẹnu sọ fún èèyàn pé Ọbásanjọ́ is not an elected president. He is a selected president. Tí ò bá sí gbogbo àwọn considerations ten sọ yìí sá easily ṣe Ọbásanjọ́ lè wọlé 1999. Tí ò bá sí àwọn considerations. Kò wọlé náà mo sọ yẹn that's the meaning of selection tí mo sọ. Kò wọlé as a president.
reason ni pé wọ́n select ẹ̀ fún wa tó dẹ̀ mọ̀ pé abẹ́rẹ́ tó nókun dì ní wọ́n ti mọ̀ ṣe lè fa padà sẹ́yìn tó bá fẹ́ kọjá là wọ́n dẹ̀ ti lò ń gba military rí wọ́n mọ̀ pé kò disappoint wọn wọ́n ṣe lè lò nígbà. Tá a bá sọ̀rọ̀ lọ tá a bá sọ̀rọ̀ bọ̀ máa sọ pé ẹni tó bá máa pìtàn ogun kò ní kú sójú ogun. A gbé kudos fún bàbá wa Ṣẹ́gun Ọbásanjọ́ lórí mímọ̀ ṣe ẹ̀ lórí diplomacy ló fi lólé ayé ẹ̀ ló fi ṣe ìjọba lórí ìjọba nígbòlógun tó gbé jùlẹ̀ tó tún ṣe ìjọba nígbà alágbádá tó rí gbé jùlẹ̀. Tí brọ́dà wa Tinubu tó ń lọ lọ́lọ́ báyìí náà kọ́lọ́ jẹ́ kó náà mọ̀ ṣe kọlẹ̀ àwọn ibi tó ń fì sí ní northern táwọn èèyàn báyìí mo ní kí lẹ́mí ṣé ẹ fẹ́ kó ṣe ìjọba tiẹ̀ náà kó hand over ni. Téèyàn bá ní diplomacy kò lè ṣe ìjọba Nàìjíríà tó yẹ pé òun ni ó mọ̀ ṣe kò mọ̀ ṣe pass ni wọ́n yẹ pé ní from south west and south east tí wọ́n bá dán wò á dán tán tí wọ́n bá mọ balancing diplomacy so ẹni tó bá wà ń bẹ̀ a gbọ́dọ̀ bá wí bàbá Ọbásanjọ́ náà a gbọ́dọ̀ bá wí torí kí ni òun náà nẹ́bi tiẹ̀ a fẹ́ mẹ́mí ẹ̀ padà lọ fún àwọn fámìlì ẹ̀ pẹ̀lú àlàáfíà torí mímọ́ lèmi máa ń sọ̀rọ̀ ní tèmi mi ò kì í sọ pé mi ò hate anybody if I say something about you that ọba lọ cross check they will say like that téèyàn bá mi ṣọ̀tá èyí tó bá dánú ìṣe ẹ̀ máa sọ fáyé pé ó dá síbi báyìí so bàbá Ọbásanjọ́ ó gbìyànjú ṣùgbọ́n èyí tó kù ó kù láàrin àwa Yorùbá àti ẹ̀ èyí tó kù nínú ọ̀rọ̀ ẹ̀ ó kù láàrin àwa Yorùbá àti Ọbásanjọ́ kó máa rókì nínú Ọbásanjọ́ wípé tí wọ́n bá ṣe rere alákẹ́wà yọ bí.